fún mi gbogbo sẹ̀rẹ̀rẹ̀ bó ṣe ṣe ẹ wo bó ṣe ṣe yà máa bá dáhùn ìgbà yẹn olórí mi tó ń rẹ́ni ṣúgà o bó ṣe jẹ́ ó ṣe tó jẹ́ pé mo kò wà lórí bẹ́ẹ̀dì ni ẹ ṣàmọ̀ gbé celebrity máa ń gbádùn ó kọ́ ṣe é ní. mi ò do ẹyin ọmọ mi ẹ bọ́dà ẹ má bọ̀ má bọ̀ wàhálà sí ẹ̀ mi ò do ọlọ́run mi ò yá ọ̀jẹ̀ ni wọ́n ẹ má yàyà kúyà o ẹ má bẹ̀rẹ̀ mo fẹ́ àgbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ ma òbí mi sí láìpẹ́ ẹ mi yẹ dàgbà ẹ ló nà ẹ ò fẹ́ blow ẹ ò má blow wá mo fẹ́ fẹ́ ṣe kò tó blow ẹ ò má blow wá ẹ má tó yàwó níyàwó lọ́la yìí o tó bá dó yàwó níyàwó bí ẹni dógó ẹni o mú yàwó ẹ have your own girlfriend tó bá lọ wò ṣe mọ́ wà tún mú mi you hear má tó yàwó níyàwó bò tó bá lógo. Woman go look for you. Woman a blessing. Inside woman, good woman day, bad woman day, blessing day, joy day, mercy day. Ẹ máa lọ́nu ní àyàrí. Ẹ máa lọ kọrin. Máa ń di olóbò kú náà. Godmother wọn ní kú náà lóbò. Ẹ lo sáwọn yẹn lọ. Olóbò kú náà. Godmother wọn ní kú náà lóbò. Tàtú tọ̀ yá ẹ wo wọ́n fi kọ́ba kúrú náà ni ẹ wo tàtú mi ṣe é rí kúrú náà ẹ wo mi mo lè ṣẹ́pọ̀ mi mo máa fi pro ni mo lè ṣẹ́pọ̀ mi ṣé kí ṣẹ́pọ̀ mi ṣé bẹ̀rẹ̀ pọ̀ mi ni ayé yìí ti bàjẹ́ tí a wèrè wọ́n ti àwèrè o ayé yìí ti bàjẹ́. ṣebí lẹ́nu tẹ́yìn pé Sùúrùlérè òǹgbọ́n rí dẹ̀dẹ̀ tẹ́yìn Sùúrùlérè òǹgbọ́n rí ẹni máa pé Mùṣín àfẹ̀yìn ó wá dákú kí lẹ́lẹ́ lómi dákú we only ask you ṣé wọ́n yá àbí wọ́n yá dìde tear you or they no tear you. Wọ́n ní 50k lọ́bi ya olórí tó ń tù olórí burúkú olórí ṣípàṣípò ìyẹn ò ń ṣe olórí mọ́ olórí burúkú ni yes because when she dey under me ẹ̀ ń rí àwọ̀ olórí lára ẹ̀ ṣáàlọ́ ìyẹn ti bá tiẹ̀ lọ pati ti parí when pati parí for my orangi náà kí máa yàyà fúyà. Wèrè ló yà ó sákò ó yà wèrè ló yà ó wá sákò níbi tó dè mọ́lẹ̀ sí tó ti ń fún lóúnjẹ torí owó aṣọ ọdún ó fẹ́ ṣe photoshoot ẹ kìlọ̀ fún ẹni kọ́ máa lọ lẹ́kí mọ́ kọ́ máa lọ máa yá mọ́ lẹ́kí ló ti yá torí owó aṣọ ọdún ó ṣẹ̀sìn ọdún tuntun àníṣẹ́sìn o. Orí mi kọ̀, ẹnu mi kọ̀, ojú mi kọ̀, ara mi kọ̀, ayé mi kọ̀, mi ò níyàwó mọ́. Wèrè ló yà. Ẹ máa yá lọ. Kí ló dé tó fi dákú? Ṣé o dákú lọ́dọ̀ mi? Kí ló dé tó fi dákú? Wọ́n yà ẹ́ o dákú. O dákú. Yàrá yà yín, ògùn yóò lè mú mi. Wọ́n ti padà ya yín torí owó aṣọ ọdún ẹgbẹ́ lọ ṣe photoshoot wọ́n ti padà ṣẹ̀ṣẹ̀ ọdún tuntun yàrá ya yín wọ́n ti ya wèrè bàbá ṣe ń ya ìjọba lówó sí ẹ̀yin bá ń sìn mí ẹ̀yà ó sí mi ẹ̀yà ẹ̀ máa yá lọ ẹ̀yà ó sí mi ẹ̀jọ̀ mo nídìí owó lọ́dún tuntun ẹ̀yà mo nídìí owó ẹ̀yà. Sọlẹ̀ ìsókè. Wọ́n ti ya wèrè, lọ́lọ́lọ́ ti ya wèrè, lẹ́kí lọ́ ti ya wèrè, 50k lọ́ fi ya wèrè. Wọ́n ti ya wèrè, olórí táǹtù olórí burúkú, 50k lọ́ fi ya wèrè. Ó gbájé mi jápa ni o, mo yà fún ní lọ́bí yù mo gbà padà.
ẹgbẹ́ kìlọ̀ kó ṣe ọkọ yín ó ṣe bàbá o ẹyẹlé òyìnbó nílé jà o kó dọjọ́ gbúgbó ẹ̀rí. ẹ̀yin èèyàn wa mo nígbàgbọ́ pé ẹ ti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí. ẹ ti rí nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò náà. ẹ ti rí bí Portable bí ó ṣe sọ̀rọ̀ sí Mandykiss àti Queen Dammy nínú fídíò yìí tí ó jẹ́ ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ rí. Kí ni ẹ rò pé ó yẹ kí Portable ṣe? Ǹjẹ́ ẹ rò pé èyí tọ́? Ǹjẹ́ ẹ rò pé èyí ó yẹ kí Portable ṣe léyìí àbí kò yẹ kó ṣe é? Nǹkan tí ẹ bá lérò ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ó dìgbà.